gbogbo ìràwọ̀ pátá ẹ wá gbóhun tó fẹ́ ṣẹlẹ̀ lọ́jọ́ tòní gangan tí ń ṣọjọ́ Wednesday February 4 ọdún 2026 tá wà nú ẹ̀ yìí. Mo kí Ọlọ́run ọba, mo ṣèbà Olódùmarè, ìbà akọ́dá ayé, ìbà aṣẹ̀dá ọ̀run, mo ṣèbà Ọ̀rúnmìlà àtórí ẹni tí ò sunwọ̀n ṣe, ẹlẹ́rìí ìpín tòun tàyànmọ́, mojúbọ ọkùnrin, mojúbọ obìnrin, mo kí gbogbo ojú tó ń wò mí níbikíbi tí ẹ ti ń gbọ́ mi káàkiri àgbáńlá ayé. Ẹ̀yin tẹ́ ń wò mí pátá, ẹ dákun ẹ dábọ̀ ẹ bá ń share fídíò yìí, ẹ pín kó jẹ́ òòlù àtàǹfààní fọ́pọ̀ ènìyàn. Ojú tẹ́ fi ń wò mí ò ní fọ́, bẹ́ẹ̀ ọwọ́ tẹ́ fi ń bá mi share rẹ̀ ẹ ní fi gbọ́mọ sí, ẹ sì ní fi gba lẹ́tà ìbànújẹ́ láṣẹ Èdùmàrè. Ẹ̀yin oníràwọ̀ iná tó kanranyan Aries tàbí láàrin March 21 sí April 20, àṣeyọrí èyí tí ó lẹ́gbẹ́ ó ṣeéṣe kí ó wáyé lọ́jọ́ tòní lórí àwọn nǹkan tí ẹ̀ ń ṣe níbi iṣẹ́. Ọjọ́ tòní jọjọ́ tó ṣe é pé ẹ ní láti jìnnà sí pé ẹ̀ ń procrastinate, ẹ̀ ń fòní dòní àbí fọ̀làdọ́là lórí ohunkóhun, tàbí ẹ̀ ń sọ pé tó bá dọ̀la máa ṣe, tó bá dọ̀la máa yanjú ẹ̀. Gbogbo yẹn ò dára kó má bàa bí ìṣòro lórí iṣẹ́ fún yín láwọn ọjọ́ tá ń wò lọ́ọ̀kan yìí. Ẹ tẹpá mọ́ṣẹ́ lè ní kí ẹ gbájúmọ́ àwọn nǹkan tó ṣe kókó fún yín lásìkò tó tọ́ àtàsìkò tó yẹ, látàrí pé ó ṣeéṣe kí responsibility kó túpọ̀ rẹpẹtẹ fún yín lénìí. Nǹkan lè pọ̀ tẹ́ fẹ́ mójútó lọ́jọ́ tòní, tẹ́ bá dẹ̀ ṣe tẹpá mọ́ṣẹ́ sí lénìí náà lẹ fẹ́ rí owó gbámú sí lọ́jọ́ tòní. Ẹ rí dájú pé ẹ plan dáadáa, ẹ fètò sí nǹkan yín, ẹ sì má dá sọ́rọ̀ tí wọn pè yín sábẹ́ èyí tí ó kàn yín. Aago 11 láàárọ̀ sí aago 12 ní ọ̀sán jẹ́ àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí, tí kọlọ green sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Ẹ̀yin oníràwọ̀ èrùpẹ̀ alámọ̀ Taurus tàbí láàrin April 21 sí May 20, ọjọ́ dùn lọ́jọ́ tòní jẹ́. Àsìkò yìí gangan nígbésí ayé yín ló fẹ́ yí padà, ló fẹ́ dọ̀tun o, látàrí pé àwọn changes kọ̀ọ̀kan máa wáyé lọ́jọ́ tòní, tó sì jẹ́ pé changes yẹn lè jẹ́ changes tó dára tí ó máa wáyé fún bí nǹkan bí ọdún mẹ́wàá sígbà tá wà yìí. Látàrí pé àgbáyé ìràwọ̀ kan èyí tó ń sọ̀rọ̀ nípa ìṣẹ̀lẹ̀ òjijì ó wà nínú ìràwọ̀ yín látijọ́ mẹ́ta, tó sì ń yí bírí sẹ́yìn, tó ń ṣiṣẹ́ kíṣẹ́ nínú ìràwọ̀ yín látijọ́ mẹ́ta. Àsìkò tó wá wà yìí ó ti wà ní ìdádúró tó wá wà yìí ó wá jẹ́ ìdádúró èyí tó ṣe pé ó máa bí dáadáa fún yín, tó fẹ́ bí ìkópadà ọ̀tun fún yín, tó sì jẹ́ pé changes tẹ́ bá rí lásìkò yìí tó jẹ́ ìṣẹ̀lẹ̀ òjijì tàbí changes òjijì á jẹ́ tó ṣe pé ó máa pẹ́pẹ́pẹ́pẹ́ tí ó máa wà pẹ̀lú yín pẹ́pẹ́pẹ́. Ìbàjẹ́ èrè kan ló wọlé fún yín lásìkò yìí, ire náà àjẹ́ ń jẹ di ọjọ́ ogbó ni yóò jẹ́ láṣẹ Ọlọ́run ọba. Àsìkò tí ẹ sì wà sí rèé, àwọn nǹkan tó dàbí nǹkan rere àrọ̀gbà yín ká, ẹ máa rí ìdùnnú púpọ̀, ẹ máa wà ní ìdùnnú, inú yín máa dùn pẹ̀lú bí ìgbésí ayé yín bó ṣe ń lọ lásìkò yìí. Ẹ ṣòtítọ́ ẹ ṣòdodo lénìí o, ẹ má ṣèlérí ohun tẹ́lẹ̀ mo ṣe fẹ́nikẹ́ni, ẹ tẹpá mọ́ṣẹ́ báwọn èèyàn ṣe pẹ̀lú àwàdà àti ẹ̀rín, kẹ́sì ṣe dáadáa sáwọn èèyàn lénìí pẹ̀lú. Aago 1 ní ọ̀sán sí aago 2 ní ọ̀sán jẹ́ àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí, tí kọlọ olive green sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Ẹ̀yin oníràwọ̀ afẹ́fẹ́ aláwàdà Gemini tàbí láàrin May 21 sí June 21, èyí tí èyí issue tó bá wáyé láàrin ẹ̀yin àti mọ̀lẹ́bí látijọ́ mẹ́ta gbogbo ẹ̀ máa níyanjú lọ́jọ́ tòní, tó ṣe pé bí ẹ ṣe ń wíṣì nínú ọkàn yín pé ẹ̀yin náà fẹ́ kọ́ ilé, ẹ̀yin náà fẹ́ ní nǹkan ní rẹpẹtẹ, ẹ̀yin náà fẹ́ fẹ́yàwó, ẹ fẹ́ lọ́kọ, ẹ fẹ́ márì, gbogbo nǹkan wọ̀nyí ó ṣeéṣe kí ó dàbí ìgbà pé àsìkò yìí gangan làwọn nǹkan yẹn máa bẹ̀rẹ̀ sí bọ́ sí fún yín o. Àsìkò yìí àyíká lẹ́yìn ó máa wà ní ìrọ̀rùn, kò ní sí wàhálà, kò ní sí ìdààmú. Ọjọ́ tòní dára púpọ̀ láti fi lo àkókò àti ìgbà pẹ̀lú mọ̀lẹ́bí. Àkókò tẹ́ bá lò pẹ̀lú wọn á jẹ́ ètò ṣe é pé ẹ ní lè gbàgbé, ẹ máa jẹun rẹ̀ nínú ọkàn yín, tó sì máa jẹ́ ètò ṣe é pé ó máa buyì púpọ̀. Ẹ rí dájú pé mọ́kàn balẹ̀, ẹ gbájúmọ́ṣẹ́, ẹ gbájúmọ́ àwọn kan tó ṣe kókó fún yín láàyè iṣẹ́ tàbí láyìíká lè tẹ́ fẹ́ mójútó, kẹ́sì fi ìgboyà mójútó ohunkóhun lénìí pẹ̀lú. Aago 2 ní ọ̀sán sí aago 3 ní ọ̀sán jẹ́ àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí, tí kọlọ light green sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Ẹ̀yin oníràwọ̀ omi agbára Cancer tàbí láàrin June 22 sí July 22 lóòrọ̀ kùtù ọjọ́ tòní, ó ṣeéṣe kí owó kan kó fẹ́ wọlé fún yín o. Ọjọ́ tòní ire owó yìí ẹ rí dájú pé ẹ grab ẹ dáadáa, ó lè má wáyé ní ire owó fẹ́ lò mí, ó lè jẹ́ opportunity kan tó máa lágbára, tó máa buyì púpọ̀. Ẹ grab rẹ o. Ọ̀rọ̀ sísọ yín lọ́jọ́ tòní lè jẹ́ tó ṣe pé ó máa ràn yín lọ́wọ́ láàyè yìí. Ọjọ́ oríire lọ́jọ́ tòní jẹ́ agreement èyí tí ó wà láàrin ẹ̀yin àtẹ̀yàn, ó ṣeéṣe kí ó sì lè lọ́jọ́ tòní kó sì pé bọ́ yín. Ọjọ́ ìdùnnú lọ́jọ́ tòní jẹ́ lọ́jọ́ tòní o, kò ní sí issue rẹpẹtẹ rárá. Ìbáṣepọ̀ yín àtàwọn olólùfẹ́ yín, pàápàá ìbáṣepọ̀ yín àti àwọn ẹ̀gbọ́n tàbí àbúrò yín ó máa lọ dáadáa, tó sì jẹ́ ọjọ́ tòní dára láti fi béèrè ìrànlọ́wọ́. Ẹ lè béèrè ìrànlọ́wọ́ látọ̀dọ̀ ẹnikẹ́ni, ẹ sì lè béèrè promotion níbi iṣẹ́ pẹ̀lú. Ọjọ́ tòní ẹ má tàṣejù bó ohunkóhun, ẹ rí dájú pé ẹ ṣe ohun tó lágbára jẹ̀mí yín lọ, ẹ ṣàwọn kan tá mú kí inú yín dùn, káyọ̀ yín kún, ẹ má jẹ́ kára ya yín ju bó ṣe yẹ lọ rárá. Ẹ sì fọgbọ́n àtòyé tó lọ́n fún yín mójútó ohunkóhun lénìí dára. Aago 3 ní ọ̀sán sí aago 4 ní ọ̀sán jẹ́ àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí, tí kọlọ lime green sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín
láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Oníràwọ̀ iná tó gbóná riri Leo tàbí láàrin July 23 sí August 22 ire rọ̀gbà yín ká dáadáa lásìkò yìí o. Àwọn kan tẹ́ tí ń retí bí ire owó kan àbí financial breakthrough yẹn ó ṣeé ṣe kó jẹ́ pé èní gangan ni yóò wáyé. Ọ̀pọ̀ yẹn máa rówó ní gbogbo ọ̀nà lọ́jọ́ tòní tó sì jẹ́ pé àwọn kan tẹ́ fẹ́ fowó ṣe gan máa wà lọ́kàn yín lásìkò yìí, bóyá bí àwọn kan ní tó sì jẹ́ pé tágbára ẹ̀ bá wà fẹ́yìn ó dára kí ẹ ṣe lásìkò yìí o. Ẹ gbájúmọ́ṣẹ́ dáadáa lé ní kẹ́ lè rere gbámú. Ọ̀pọ̀ míì ní lè ráwọn gbèsè kan yanjú lásìkò yìí, bẹ́ẹ̀ sì làwọn tó jẹ yín lówó gan lè sanwó yín padà lásìkò yìí. Ẹ ní ìrètí pé gbogbo nǹkan máa dáa. Ẹ ṣe dáadáa sí àwọn èèyàn lénìí, ẹ wà positive minded, kẹsì rí dájú pé ẹ wà ní ìdùnnú. Ẹ ṣàwọn wọn tá mú kí inú ìdùn káyọ̀ yín kún. Aago 12 ní ọ̀sán sí aago 1 ní ọ̀sán jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí tí kọ́lọ̀ green sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Oníràwọ̀ erùpẹ̀ funfun Virgo tàbí láàrin August 23 sí September 23 ọjọ́ tòní ó ṣeé ṣe kí ènìyàn kan ta yín lọ́rẹ, wọ́n fún yín ní ẹ̀bùn kan lọ́jọ́ tòní, ó sì lè jẹ́ ire owó gan pẹ̀lú, ó sì lè jẹ́ nǹkan míì. Ọjọ́ ìdùnnú lọ́jọ́ tòní jẹ́, ṣùgbọ́n tún kíyèsára pẹ̀lú àwọn kankan lọ́jọ́ tòní tá dàbí stress tàbí issue kan tó ṣe é pé olólùfẹ́ yín ló lè fẹ́ fà á tàbí ẹni tó súnmọ́ yín kan ló lè fẹ́ fa issue yìí. Ọ̀pọ̀ yín máa notice àwọn kankan lára yín lásìkò yìí bí ìgbà pé ìyípòpadà tó ń wáyé lásìkò yìí, bóyá rìn àjò kan tẹ́ rìn ni àbí rìn àjò tẹ́ fẹ́ rìn. Ẹ máa notice inú ọkàn yín pé àwọn ọkàn yìí ó ṣeé ṣe kí ó bí ìyípòpadà rere, tí ìyípòpadà rere tó sì máa jẹ́ èyí tó ṣe pé ẹ máa jẹ kọrin kése. Àwọn ìyípòpadà ilé jọmọ́ ti ìmọ̀, ó sì lè jẹ́ changes of location fáwọn míì, ó sì lè jẹ́ àwọn nǹkan tó jọmọ́ pípààrọ̀ ẹ̀sìn fún ẹlòmíì lọ́jọ́ tòní. Èyíkéyìí tó bá jẹ́ ń bẹ̀ lójijì ni àwọn changes yìí máa wáyé. Ẹ gbọ́dọ̀ jà, ẹ gbọ́dọ̀ fàfàǹfà pẹ̀lú ẹnikẹ́ni lénìí. Ẹ lọ́kànbalẹ̀ kẹ́ gbàláfíà láàyè láwọn àkókò kan lọ́jọ́ tòní. Ó ṣeé ṣe kẹ́ wà confused, kẹ́ wà worried bákan, àbí kí ó dàbí gbà pé àìbalẹ̀ ọkàn fẹ́ wà fún yín bákan, kẹ́ fẹ́ wà uncomfortable lọ́jọ́ tòní. Kẹ́ wá mọ̀ dájú pé gbogbo feeling yìí tó bá wáyé lọ́dọ̀ ti yín kò ní pẹ́ náà tá a fi kásẹ̀ ńlẹ̀ pátápátá. Ẹ bá àwọn èèyàn sọ̀rọ̀ pẹ̀lú ìfẹ́. Ẹ gbọ́dọ̀ ní pé bóyá ẹ rìn òru lénìí tàbí ẹ ń travel láṣálẹ́. Aago 2 ní ọ̀sán sí aago 3 ní ọ̀sán jẹ́ àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí tí kọ́lọ̀ brown sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Oníràwọ̀ afẹ́fẹ́ márìmí fún Libra tàbí láàrin September 24 sí October 23 ọjọ́ tòní jọ́jọ́ tó ṣe é pé ó ṣeé ṣe kí ẹ ráwọn solution sáwọn kan tó dàbí ìṣòro èyí tó ti ń wáyé fún yín tó ṣe é pé yín fúnra yín lẹ mọ̀ sí. Ọjọ́ tòní ó dára kí ẹ lu àkókò díẹ̀ lẹ́yìn nìkan láti fi ṣe prayer lọ́jọ́ tòní. Ẹ tún lè ṣe àwọn kankan bóyá bí ìtọrẹ àánú lọ́jọ́ tòní, bóyá lẹ́yìn tẹ́ bá ṣe àdúrà ìtàn kẹ́ ṣe nǹkan kan bíi sàárà. Lọ́jọ́ tòní ọkàn yín máa direct yín, ọkàn yín á máa darí yín púpọ̀ lórí ohunkóhun tí ẹ bá ń ṣe lásìkò yìí. Lẹ́ni ẹ ṣe prayer k'Ọlọ́run gbé yín borí àwọn ọ̀tá ìkọ̀kọ̀, bẹ́ẹ̀ sì ni kẹ́ ṣe dáadáa sáwọn èèyàn, kẹ́ rí dájú pé fètò sí nǹkan yín kí ẹ sì ní ìrẹ̀lẹ̀ pẹ̀lú. Aago 1 ní ọ̀sán sí aago 2 ní ọ̀sán jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí tí kọ́lọ̀ green sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Oníràwọ̀ omi tútù Scorpio tàbí láàrin October 24 sí November 22 ọjọ́ tó dára lọ́jọ́ tòní jẹ́. Nǹkan lọ dáadáa fún yín, opportunity máa jẹyọ ní gbogbo ọ̀nà lọ́jọ́ tòní tó sì jẹ́ pé ẹ̀yin àti ọ̀rẹ́, ẹ̀yin àti neighbor yín, ẹ̀yin àtàwọn tẹ́jọ́ ń ṣiṣẹ́ ìbáṣepọ̀ yín máa gún régé. Ṣùgbọ́n ẹ rí dájú pé ẹ jìnnà sí nǹkan bíi patí alẹ́ tàbí ìpéjọpọ̀ kan ní àṣálẹ́ kó má bàa bí kí àárín ẹ̀yin àtàwọn olólùfẹ́ yín kó tún rí bákan lénìí kí ẹ má sùn láì tọ́nà sùn. Ẹ má wọṣọ dúdú birimu látòkè délẹ̀, ẹ má dá sọ̀rọ̀ tí wọ́n pè é sábẹ́ tí ó kàn yín. Ẹ ní ìrẹ̀lẹ̀ kẹ́ ṣe dáadáa sáwọn èèyàn. Gbogbo plan yín kí ẹ pamọ́ láṣìírí kó lè rí bí ẹ ṣe ń fẹ́. Aago 6 ní ìrọ̀lẹ́ sí aago 7 ní àṣálẹ́ jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí tí kọ́lọ̀ tí green sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Oníràwọ̀ inú àtùpà Sagittarius tàbí láàrin November 23 sí December 22 àṣeyọrí ni tiyín lọ́jọ́ tòní. Bó tilẹ̀ jẹ́ pé iṣẹ́ máa gbomi díẹ̀ lọ́jọ́ tòní, ẹ máa padà ṣàṣeyọrí lórí ohunkóhun. Bó sì jẹ́ pé ẹ máa tún ráwọn kankan ṣe láàyè iṣẹ́ tó ṣe pé á jẹ́ nǹkan òwúrí. Ọjọ́ tòní ẹ tẹpá mọ́ṣẹ́ lénìí, ẹ ní ìrẹ̀lẹ̀ dára, kẹfọ́ mú àtòyé tó lọ́n fi ń ṣe ohunkóhun kẹ́ sì fètò sí nǹkan yín pẹ̀lú. Aago 10 láàárọ̀ sí aago 11 láàárọ̀ jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí tí kọ́lọ̀ deep green sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Oníràwọ̀ ìpele eruku Capricorn tàbí láàrin December 23 sí January 19 ìgbésí ayé yín ó tún ṣe tán láti ní ìpòpadà ọ̀tun tó ṣe é pé ẹ̀yin tẹ́ wà nílé àtẹ̀yin tẹ́ wà lóde, gbogbo yín pátá lẹ máa ríre gbámú lọ́jọ́ tòní. Ẹ máa wà creative dáadáa tó sì jẹ́ pé ẹ máa fètò sí nǹkan púpọ̀ lọ́jọ́ tòní tó sì jẹ́ pé ẹ máa tún rí àwọn èrè jẹ kan dáadáa níbi iṣẹ́. Ẹ wà ní ìdùnnú, ẹ ṣe dáadáa sáwọn èèyàn kẹ́sì enjoy day yín. Aago 9 láàárọ̀ sí aago 10 láàárọ̀ jẹ́ àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí tí kọ́lọ̀ brown sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní.
oníràwọ̀ afẹ́fẹ́ oníbínú Aquarius tàbí láàrin January 20 sí February 19 ọjọ́ tó dára lọ́jọ́ tòní jẹ́ yípo padà rere èyí tẹ̀ ń fẹ́ lè wáyé lọ́jọ́ tòní o ọjọ́ tòní lè jọ́jọ́ yẹn tó ṣe é pé ayé yín máa yí padà sí rere lọ́jọ́ tòní ẹ máa fi bí ìgbà pé nǹkan fẹ́ ṣéǹjì inú máìdì yín kódà ẹ máa fíìlì ẹ̀ nínú ọkàn yín púpọ̀ bí ìgbà pé àbí nǹkan ti yí padà ni kódà físíkálì gan ẹ máa fíìlì ẹ̀ àsìkò yìí gangan ni àsìkò tó ṣe é gbẹni láti jìnnà sí gbogbo nǹkan tó dàbí èròǹgbà tí ó tọ́ pátápátá ẹ bá jùmọ̀ bí ìpò padà eré ṣe fẹ́ dé bá gbèsè ayé yín gbogbo nǹkan kíkan tí ẹ bá fìlì lásìkò yìí tàbí nǹkan tí ẹ bá rí lásìkò yìí àbí nǹkan tí ẹ bá ṣe gbogbo ẹ lè jẹ́ opportunity fún ìpò padà ọ̀tun ẹ má overlook nǹkan kan lásìkò yìí o ẹ múra dáadáa léni kí ẹ dùn rí ẹ ṣe dáadáa sáwọn èèyàn léni kí ẹ wà positive aago 4 ní ìrọ̀lẹ́ sí aago 5 ní ìrọ̀lẹ́ jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín léni tí kọlọ brown sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní èèyàn oníràwọ̀ omi tí kì í ru Pisces tàbí láàrin February 20 sí March 20 àwọn struggle yín láti rí dájú pé ìbáṣepọ̀ yín àtàwọn olólùfẹ́ yín ó lọ dáadáa ó ṣeé ṣe kí struggle náà kó tún lékè kà sí dáadáa lọ́jọ́ tòní ṣùgbọ́n ní ìgbẹ̀yìn kọ́ àlàáfíà máa padà gbalẹ̀ ẹ kíyèsára pẹ̀lú ìfọ̀rọ̀wérọ̀ tó lè lágbára láwọn èèyàn tó lólùfẹ́ yín tàbí àìgbọ́ra-ẹniyé tó lè lágbára ọpọlọ pípé yín lẹ máa lò lọ́jọ́ tòní ọgbọ́n àtìmọ̀ àtòyé tọ́lọ́run fún yín lẹ máa lò láti jẹ́ kí nǹkan lọ dáadáa ẹ wá jìnnà sí ìfàǹfà láwọn èèyàn tó lólùfẹ́ yín pátápátá àìgbọ́ra-ẹniyé èyíkéyìí tó bá sì wáyé níbi iṣẹ́ náà ẹ rí dájú pé ọpọlọ pípé àti sùúrù náà lẹ lò láti fi borí rẹ̀ ẹ ní ìrẹ̀lẹ̀ léni ẹ pọ́n tèwe tàgbàlé kí ẹ wà discipline aago 5 ní ìrọ̀lẹ́ sí aago 6 ní ìrọ̀lẹ́ jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín léni tí kọlọ grey sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní bí ó ṣe jẹ́ nìyẹn fún gbogbo orúfẹ́ ìràwọ̀ méjìlá tó wà pátá ẹ̀yin tẹ̀ ń wò mí pátá ẹ má gbàgbé pé Ọlọ́run bo Olódùmarè nìkan lọ́ba tó ní ìmọ̀ jùlọ ẹ̀yin tẹ́ fẹ́ ṣèwádìí onírúurú láǹfààní àti kàn sí wa ní WhatsApp 09033897161 ìdè gbogbo ajẹ́ tiwa lónìí lọ́sẹ̀ yìí lóṣù yìí àti ní gbogbo ọjọ́ ayé wa láṣẹ Ìdùmarè ire o.